àti Portable o àti àwọn òbí ẹ̀ o kò sí tó lẹ́kọ̀ọ́ nínú wọn. nǹkan tẹ́ ń sọ ni pé Portable lẹ́kọ̀ọ́. kò ní ṣe àwọn tó bí gan ò ní. bẹ́ẹ̀ ni mo fi gbogbo ẹnu sọ kó gbọ́ èmi dẹ̀ fẹ́ kó gbọ́ irú nǹkan tá à ń sọ yìí. orí tẹlifíṣàn mẹ́lẹ́wà. bẹ́ẹ̀ ni mo mọ̀ kò lẹ́kọ̀ọ́ àwọn tó bí gan ò ní wọn lẹ́kọ̀ọ́. aṣọ náà ní forí ìyá ẹ̀ gbọ́ pọ̀ ṣọmọ níbi níran ni. ṣọmọ níbi níran. ìyẹn ni ká fọwọ́ ìdílé wo ló ti jáde wá nítorí orúkọ a máa ro ni orí kì í rò nìyàn ọmọ ṣá kì í ṣọmọ àlè kì í ṣọmọ àlè nígbà gbé bàbá ẹ̀ náà wá rí bí bàbá náà ṣe ń ṣe lórí social media so kò ń ṣọmọ àlè àtọ̀ ẹṣin àtọ̀ eré náà ni wọ́n fi bí ẹṣin a rí i pé ọmọ yẹn fúnra rẹ̀ alẹ́ ti lápá ni. kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. kò gbẹ̀kọ́ ó ṣeé ṣe kí wọ́n kọ́ kó má gbẹ̀kọ́. ní Queen Dami. bẹ́ẹ̀ ni. jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Isnad Estate Shimawa agbègbè táyé ń sọ. Isnad Homes and Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Isnad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí tí lọ dùn jù ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí o. Isnad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Isnad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí i ẹ pè 08104441104 tàbí 0912985960. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. oyin mọ́mọ́ àdó oyin mọ́mọ́ dídùn dídùn ní tàgbáyàn dídùn dídùn ní tìrèké ládùn ládùn òun là á bá lé oyin ọgbọ́n lóyin fi ṣafárá Èdùmàrè sì ló fàdùn sádò oyin. èyí ni mo fi ń kí yín ní dédé àsìkò yìí pé ká lóyin o ká ládùn kọkàn wọ balẹ̀. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. ọ̀rọ̀ Portable Queen Dami lágbéyẹ̀wò ní dédé àsìkò yìí. tèmi ti ń tòótọ́ mo ní lámèyító àwùjọ àgbàlagbà olóye tán ti ní ìrírí kán wá tún bùn àmú nínú omi ọgbọ́n wọn iṣẹ́ àìmọ̀fó ló kó yín olóyè Yunus Odùṣínà amúlùdùn gbogbo lábẹ́ ìwá nílùú Abẹ́òkúta akíyín. tó akí gbogbo ojú àti etí tó ń wò àti tí wọ́n ń gbọ́ Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV káàkiri gbogbo àgbáńlá ayé ojú tẹ́ fi ń wò wá ojú náà ò mà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di o aburú ó kéré ó tóbi kò ní sọlẹ̀ sọ́ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa akú kó lè dà ilé tí gbogbo wa ń bá kiri ẹ ṣé púpọ̀. ẹ ṣeun tọ ọ̀rọ̀ Portable àti Queen Dami ọ̀rọ̀ yẹn ìfàǹfà yẹn ní agbára. àwọn kan sì sọ pé ó ń tàbùkù Yorùbá gan ó ń tàbùkù irú ilé tí àwọn wọ̀nyẹn ti jáde wọ́n ló tún ń tàbùkù àwọn àṣà àti ṣe wa kan nípasẹ̀ títọ̀rọ̀ lọ́badé. mo ní kán mọ̀ mú yẹn mọ́ o ṣùgbọ́n wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ kan kí n tó lọ sínú ẹ̀ ẹ jẹ́ ká mú láti bí. mo ọ̀pá yìí náà ti wo fídíò Portable àti Queen Dami ohun tó ṣẹlẹ̀. mo wò díẹ̀ nù. gẹ́gẹ́ bí onírìírí tẹ́yìn náà sì tún jẹ́ olóyè láwùjọ olólùfẹ́ Yorùbá kí ni tẹ́ ẹ kọ́kọ́ rí sí. ẹ ṣe rí àwọn ohun tí kì í ṣẹlẹ̀ láyé àtijọ́ tó ń bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láyé ìsìn tá a bá ń rí ó máa ń jẹ́ nǹkan tí ó máa ń kọni lóminú tó dẹ̀ máa ń ṣe ni ní kàyéfì àdẹ̀ máa ń wá wò wípé ṣe báyé ṣe dà ní.
torí tó bá jẹ́ pé bó ti tọ́ àti bó ti yẹ náà ni ayé ṣì wà là ń ṣe é ni, tí kì í ṣe pé báyé ti dà náà là ń ṣe é. Ẹ rí i pé gbogbo irú àwọn nǹkan báwọ̀nyí tó jẹ́ nǹkan tíni lójú kì bá ti máa ṣẹlẹ̀, àmọ́ ṣá báyé ti gbà náà ló kù, náà ni à ń ṣe é. Ǹjẹ́ ó wá yẹ kó jẹ́ báyé ti gbà náà là á máa ṣe é náà? Ṣé kò yẹ ká padà sí bó ti tọ́ àti bó ti yẹ ní eléyìí tí àwọn bàbá wa tí wọ́n ń tẹ̀lé nígbà ìwáṣẹ̀? Ọ̀dà ẹ jẹ́ wá mú wá láti bí yìí bàbá. Nígbà tí Portable ń sọ̀rọ̀ nínú fídíò kan, ó ní òré o, ó ti lọ o, ìgbà tóun máa bá a lájọṣepọ̀ pé túsọ̀mù ló ń ṣe òun àti ọmọ ẹ̀ tọ́jọ́ wá. Ó nígbà tó tún yá ẹlẹ́ẹ̀kejì tó tún máa wá, ó lóun àti ọ̀rẹ́ rẹ̀ ó lóun tún láwọn, ó ní túsọ̀mù ló ń ṣe o, ó ní kán máa wá wò ó igbá kan àwo kan, kódà ó ní òun ló pa ló gbẹ̀mí kábíyèsí, òun ló ṣe gbá, ó sọ oríṣiríṣi nínú fídíò yẹn. Àwọn ọ̀rọ̀ yẹn lásán ṣáfẹ́ ni irọ́ wà ń bẹ̀. Ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ tí a bá ní ká bẹ̀rẹ̀ sí sọ, ṣé mọ̀ bí nǹkan ìtìjú tí kò yẹ kó máa jáde láti ẹnu èèyàn tó nílàákàyè, èèyàn tó nílàákàyè. Àwọn nǹkan kan wà tí ò yẹ kó máa jáde láti ẹnu ẹni tó nílàákàyè dáadáa. Àmọ́ tá a bá gbọ́ gbogbo àwọn bí ọ̀rọ̀ yẹn ṣe wáyé, èmi máa ń ṣe nǹkan kan. Kí lẹ máa ń ṣe? Màá kọ́kọ́ padà lọ wo ìpilẹ̀ṣẹ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn. Màá kọ́kọ́ lọ wo ìpilẹ̀ṣẹ̀ ẹ̀. Bó wá jẹ́ ẹni tó lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ni tí ò yẹ kó sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Tá a bá wò ó nínú àwọn àtẹ̀jáde wa tá a bá ń sọ̀rọ̀ nípa èèyàn kan, ìpilẹ̀ṣẹ̀ ẹni yẹn ni màá kọ́kọ́ lọ mẹ́nu bà. Ẹ jẹ́ ká wo ìpilẹ̀ṣẹ̀ Habib tí gbogbo wa mọ̀ sí Portable. Habib Òkìkíọlá. Ẹ jẹ́ ká wo ìpilẹ̀ṣẹ̀ ẹ̀. Ṣọ́mọ níbi níran ni? Ṣọ́mọ níbi níran ni? Ìyẹn ni ká kọ́kọ́ wò. Ìdílé wo ló ti jáde wá? Nítorí orúkọ a máa roni, Bẹ́ẹ̀ni. orí kì í rònìyàn. Bẹ́ẹ̀ ni tá a bá wò ó dáadáa, nígbà témi tiẹ̀ lọ sí orí wíkì lórí Google, Bẹ́ẹ̀ni. à ń pè kíní kan Wikipedia. Wikipedia, bẹ́ẹ̀ni. So mo lọ wò ó pé ta ni, kí ni ìbẹ̀rẹ̀ ìgbésílẹ̀ ayé ẹ̀, báwo ló ṣe jẹ́. Eléyìí ò rí nǹkan kan gbé jáde ńbẹ̀. Kò sọ pé irú bàbá báyìí ló bí àbí irú ìyá báyìí ló bí. Ṣé Portable? Ó kàn sọ pé wọ́n bí ní ọjọ́ 12 àbí 13 oṣù kẹta ọdún 1994. Bó ṣe sọ, ó kàn sọ bẹ́ẹ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ nípa pé òun akọrin ni nǹkan kan. Tá a bá dẹ̀ lọ wo àwọn biography àwọn èèyàn gidi míì, wọ́n á sọ bàbá ẹ̀, wọ́n á sọ ìyá ẹ̀, ipò tí wọ́n dì mú, wọ́n á sọ báwo lòun náà ṣe bẹ̀rẹ̀ ìgbésí ilé ayé ẹ̀, wọ́n á sọ síbẹ̀. Wọn ò rí nǹkan sọ ju pé akọrin ni. Akọrin irú wo? Ṣèbí akọrin Súfè Tàka náà ni Takasúfè. wọ́n fi Takasúfè òun náà ni wọ́n fi sọ. A wò pé ó yẹ kán tẹ̀lé gbà, iléèwé báyìí ló lọ, nǹkan kan nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ kan òun àti àwọn akọ̀ròyìn kan, ó lóun lọ iléèwé kan ní Ọ̀tà.
so irú yẹn ń sìn kan tá a kọ̀ gbọ́ nìyẹn wá lóun lọ bóyá polytechnic àbí ibo ló tẹ ó gbé drop out tó ń fi àmọ́ èyí tó jà jù bẹ̀ náà ni pé irú ọmọ ta ní í ṣe irú agboolé wo ló ti jáde wá tá a bá wò ó lọ tá a bá wò ó bọ̀ a rí wípé nígbà kan ó gbé bàbá ẹ̀ wá sí orí social media náà ni ẹ rí gbogbo kọ́mẹ̀ntì táwọn èèyàn kọ́mẹ̀ntì ń bẹ̀ ẹ́ pé like father like son pé no wonder abájọ tí Portable náà fi rí báyìí ẹ̀yin náà wo orú nǹkan bẹ́ẹ̀ ìdí yẹn tó fi jẹ́ pé nígbà tó yẹ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ mi ń tiẹ̀ ríro rẹpẹtẹ kan torí kò fi bẹ́ẹ̀ dùn mí nítorí tó bá fẹ́ máa dùn èèyàn tí ìbá dùn mí jù ní pé kó jẹ́ ọmọ èèyàn pàtàkì kan ló wá ń hùwà bẹ́ẹ̀ ó wá fẹ́ dùn mí ní pé kí ló dé tí àwa fi ń rí irú eléyìí ní agboolé Láńgbájá tí ìṣọmọ àlè lélẹ́yìí ṣá ọmọ ṣá kì í ṣọmọ àlè kì í ṣọmọ àlè n kò gbé bàbá ẹ̀ náà wá rí bí bàbá náà ṣe ń ṣe lórí social media so kò ń ṣọmọ àlè àtọ̀ ẹṣin àtọ̀ eré náà ni wọ́n fi bí ẹṣin agídísárí lọmọkùnrin àjẹ́ àṣàgbàgbà lọmọkùnrin èṣù ibi tó ti jáde wá a rí i wípé kò lè já wa lẹ́nu tá a bá ń gbọ́ tó bá ń hùwàkiwà. àwọn ọ̀rọ̀ tí Portable wá sọ yẹn ṣé ó ti jẹ̀bi Queen Dami ni àbí Queen Dami ló jẹ̀bi ẹ̀? ó jẹ̀bi gbogbo ìran Yorùbá pátápátá kódà ó jẹ̀bi Ọlọ́run. ní Portable bẹ́ẹ̀ ni ẹ ṣì káwò. ó ní nígbà tóun máa mọ̀ ọ́ olóṣó ni nígbà tó máa wá sọ́dọ̀ òun ó kọ́ ní òun àtọ̀rẹ́ ẹ̀ pé two some ni lẹ́yìn ló ló tún mọ́mọ́ ẹ̀ wá òun tún bọ́mọ ẹ̀ sùn òun tún bọ́mọ ẹ̀ sùn òun tún bóun náà sùn even gan kò sí ẹnu kọ́kọ́rọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà láti pè é jáde bó ṣe ń pè é jáde yẹn tí ọmọ Yorùbá gidi tó wá láti ilé rere tó bá fẹ́ sọ̀rọ̀ lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní sọ bó ṣe ń sọ yẹn tó kàn sọ pé nígbà bá fẹ́ sọ a lè sọ pé ó ní ìbálòpọ̀ pẹ̀lú Láńgbájá Yorùbá ò ní là mọ́lẹ̀ gbà o Yorùbá ò ní là mọ́lẹ̀ gbà o àmọ́ nígbà tá a ti rí ibi tó ti wá a lè bá a wí púpọ̀ jù pẹ̀lú irú ọ̀rọ̀ tó ń sọ yẹn. nǹkan tẹ́ ń sọ ni pé Portable lẹ́kọ̀ọ́. kò ní ṣe àwọn tó bí gan ò ní. bẹ́ẹ̀ ni mo fi gbogbo ẹnu sọ kó gbọ́ èmi dẹ̀ fẹ́ kó gbọ́ irú nǹkan tá à ń sọ yìí. orí tẹlifíṣàn mẹ́lẹ́wà. bẹ́ẹ̀ ni mo mọ̀ kò lẹ́kọ̀ọ́ àwọn tó bí gan ò ní wọn lẹ́kọ̀ọ́ aṣọ náà ní forí ìyá ẹ̀ gbọ́ pọ̀ bẹ́ẹ̀ ni ọmọ tó bá wá láti ìdílé rere pé nǹkan kéèyàn wá láti ilé tí kò dáa tó bá hùwà rẹ̀ ń ta a máa gbóríyìn fún àwọn òbí ẹ̀ ni tọmọ kan bá tún wá láti ìdílé rere tó bá ń hùwà aburú ń ta àwọn òbí ẹ̀ náà là á máa sọ̀pọ̀ ọ̀rọ̀ sí àti Portable o àti àwọn òbí ẹ̀ o kò sí tó lẹ́kọ̀ọ́ nínú wọn lẹ́kọ̀ọ́ ilé wọn sì níbẹ̀rù Ọlọ́run ẹ̀kọ́ ẹ̀sìn kò sí fún wọn kódà kó jẹ́ ti ṣẹ̀ṣẹ̀ náà ni wọ́n ní. tó bá jẹ́ pé wọ́n bá wí tí ò gbọ́ ní kọ́. tí wọ́n bá bá wí tí ò gbọ́ ńgbà bàbá ẹ̀ náà wá sórí Ọlọ́run ṣe ìdí nìyẹn tó fi jẹ́ pé Ọlọ́run tì í ó gbé bàbá ẹ̀ wá sórí afẹ́fẹ́. kí ni bàbá ẹ̀ ṣe. ní gbogbo àwọn èèyàn dẹ̀ rí bí bàbá ẹ̀ ṣe lórí afẹ́fẹ́ ńjọ́ náà lọ́hùn.
tí ẹ bá wo kọ́mẹ̀ntì ibẹ̀ ẹ rí i tó ní kálukú sọ pé like father like son. So iṣẹ́ rí àwọn nǹkan wọ̀nyẹn ó jẹ́ nǹkan ìkórìíra tó ń ríyàn lára púpọ̀ jù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ wo bá yẹn ṣe ń lọ ẹ mọ̀ tí n bá ti ń wò báyìí ó mú mi máa ronú lọ́pọ̀lọpọ̀. mo rí i pé Portable ẹ̀ ń nàka sí nínú àwọn ọ̀rọ̀ yín. Queen Dami ṣé áńgẹ́lì ló ní? Ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ fún yín. Ṣé bí èèyàn bí ahun náà ní ra ahun rẹ̀. A ṣe ń bọ̀ lórí ìtọ̀rọ̀ bàbá wa tí wọ́n gbéṣẹ́ o. A ṣe ń bọ̀ lórí yẹn. Ṣé a mọ̀ pé bí mo ṣe sọ pé èèyàn bí ahun ní ra ahun rẹ̀ nísìn àwọn èèyàn ó tún máa wò wípé a jẹ́ pé nǹkan kan náà ni pẹ̀lú mo sì fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ tú àwọn dítẹ̀tì yẹn náà. Màá ṣàlàyé tọ̀dọ̀ bàbá nígbà tá a bá débẹ̀. Màá ṣàlàyé tọ̀dọ̀ wọn. Ṣé ẹ rí ọmọbìnrin yẹn? Queen Dami. Wọ́n ní ìyàwó tá a bá fijó fẹ́ ìran náà ni máa ń wò lọ lóòótọ́. Àmọ́ nǹkan tí mo fẹ́ fàyọ ńbẹ̀ yẹn kọ́ nìyẹn bí kò ṣe pé nígbà tí Portable máa sọ ó ní ilé ijó lòun ti mọ̀ pé olóṣó lòun fi mọ̀ automatically tá a bá wò láti ilẹ̀ ẹ jẹ́ ká lọ wo ìpilẹ̀ṣẹ̀ ọmọ obìnrin yẹn náà a rí wípé òun gangan fúnra rẹ̀ náà alétílápá ọmọ ni. Bẹ́ẹ̀ ni. Alétílápá ọmọ ni. Nítorí a ṣe ń bọ̀ lórí báwo ló ṣe di ẹni tó fẹ́ Aláàfin o. Torí èmi mọ̀ pé. Ẹ jẹ́ kó yanjú tàárín òun àti Portable ká tó lọ sọ́dọ̀ Aláàfin. Torí ó ń wọnú ra wọn ni o. Ká mọ̀ bẹ́ẹ̀ náà. Tá a bá wò lọ tá a bá wò bọ̀ a rí i pé ọmọ yẹn fúnra rẹ̀ alétílápá ni. Kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀? Kò gbẹ̀kọ́ ó ṣeé ṣe kí wọ́n kọ́ kó má gbẹ̀kọ́. Ní Queen Dami. Bẹ́ẹ̀ni. Ìdí tí mo sọ pé kò gbẹ̀kọ́ ṣe rí i pé mi sọ pé kò lẹ́kọ̀ọ́ mo ní kò gba ẹ̀kọ́ nítorí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Aláàfin ni mo ṣe sọ bẹ́ẹ̀ o. Ṣe rí i pé ńgbà mo ń sọ̀rọ̀ ti Portable mo sọ direct wípé àti àwọn òbí tiẹ̀ náà àtòun náà wọn lẹ́kọ̀ọ́ rárá. Bẹ̀tì ní ọ̀dọ̀ ti bí ọmọ yẹn ò gbẹ̀kọ́ ni. Kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀? Very good. Kó tó di pé irú bàbá tí wọ́n wàjà Aláàfin of Ọ̀yọ́ kọ́lọ́mbà adẹ̀lẹ̀ fún wọn. Nígbà wọ́n wà láyé kó tó di pé a máa rí pé wọ́n fún wọn ní ìyàwó. Ìpilẹ̀ṣẹ̀ àwọn tó fún wọn ní ìyàwó yẹn kò ní jẹ́ èèyàn rádaràda. Ẹ tí ì gbọ́ mi yé. Pé kò ní jẹ́ èèyàn rádaràda. Kò ní jẹ́ èèyàn rádaràda. Ló wá lọ fún Aláàfin ní Queen Dami. Bẹ́ẹ̀ni. Ẹ lè rí mi nísìn níwọ̀nba ipò tí mo wà kí n wá lọ fẹ́ ọmọ ẹni tí ń mugbó rárá ó jìn and content wọ́n fẹ́ fún mi ní ọmọ obìnrin o pé kí n fẹ́ o kì í ṣe ẹni tó máa jẹ́ ẹnìkan tó jẹ́ rádaràda kan ló máa wá fún mi. Ṣé n tẹ́ ń sọ ni wípé. Nígbà tí mi ò kì í ṣe rádaràda. Ṣé n tẹ́ ń sọ ni pé ipò Aláàfin tí kábíyèsí wà tí kábíyèsí tó gbéṣẹ́ tó wà ó ṣòro kẹ́ ẹ tó rí ìdílé rádaràda kó wà fún ọ̀rọ̀ mọ́. Ṣé n tẹ́ ń sọ báyìí ni wípé wọ́n fún Aláàfin ní Queen Dami ńgbà náà ni pé Aláàfin fúnra ẹ̀ kọ́ ló tawọ́ sí Queen Dami. Nínú ààfin ọba ṣé ti yé yín sí kò sí nǹkan tí ẹ mú wọ ààfin tí ààfin gbọ́dọ̀ kọ̀.
gbogbo nǹkan tó bá mú wá sáàfin ni àfin máa ń gbà. àfin agbẹ́rù mi ò sí nílé ọba sọ̀míkalẹ̀ ló wà ńbẹ̀ tí ó ti yé sí ohun tẹ́ bá dẹ̀ fẹ́ mú lọ sí ilé ọba ohun tó dáa tó rẹwà náà là á gbé lọ ọbẹ̀ ẹ bá mú ṣàkọ́lẹ̀ lọ ṣé ẹ lè lọ adìẹ bá jáde ẹ lẹ fẹ́ mú lọ tó tẹ̀sí èyí tó dánú adìẹ ńlẹ̀ mú tó bá jẹ́ṣu lẹ̀ mú lọ èyí tó yọ dáadáa lẹ́ mú lọ ọbẹ̀ tí ó ti yé nìsín ìdí tí mo fi ń sọ̀rọ̀ yìí ò ju wípé ní ìdílé tí Dámì ti wá kò ní jẹ́ ìdílé rádaràda. ṣé àmọ̀ pé Dámì ó tàtú ara. ẹ̀gbọ́n mo ní ìdílé tó ti wá kò ní jẹ́ ìdílé rádaràda. Dámì fúnra rẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀ di bó ṣe sọ̀rọ̀ ẹ̀ dà. bó ló sọ̀rọ̀ ẹ̀ di dáadáa. òun ni ò lẹ́kọ̀ọ́ òun ni ò gbẹ̀kọ́ òun ni ò gba ẹ̀kọ́. pé wọ́n kọ́. ipò tí Aláàfin wà ṣé ń gbọ́rọ̀ mi sẹ́ ipò ọlá ni ipò iyì ni bẹ́ẹ̀ ṣe wà yìí sìn pẹ̀lú ipò tẹ́ wà ẹ lè mú nǹkan lọ ọbẹ̀ tí ó ti yé nísìn ipò tẹ́ wà yẹn ó ti máa ṣi ipò tí bàbá wà ṣé ó ti yé ọ̀rọ̀ ó ti yàtọ̀ sí pé àjọ mu pàrágà ní gáràjì. mo kàn wá yí ọmọ kan lápá. so ọmọ ìyá onípàrágà gáràjì náà ni wọ́n mú wá fún ẹni tí wọ́n jọ mu pàrágà ní gáràjì ó ti yàtọ̀ síra wọn. àlàyé yẹn bẹ́ẹ̀ ti gẹ̀tẹ̀ clear. kí wàá la lè sọ kí ló wàá la lè sọ pé ó kó bá ọkùnrin Dámì báyìí. tó kó bá ẹgbẹ́kẹ́gbẹ́ náà ló kó bá tá a bá wò lọ wò bọ̀ nísìnyí ẹ rí i pé ní ìdílé tó ti wá gangan pàápàá wọ́n á máa pè ní ọmọ àdójútì ni níbẹ̀ wọ́n á máa pè ní ọmọ àdójútì ni kódà bàbá ẹ̀ àti ìyá ẹ̀ tí wọ́n bá sì wà láyé bàbá ẹ̀ máa béèrè lọ́wọ́ ìyá ẹ̀ pé ṣé ìṣọmọ àlè ló gbé wá sínú ilé bẹ́ẹ̀ ni o wọ́n máa béèrè bẹ́ẹ̀. ṣé àwọn pé kì í ṣe pa àgbọ̀ kì í ṣe pa àrí wọn àmọ́ ṣé èmi mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ nílé pé ṣé ìṣọmọ àlè ló gbé wá bá mi torí ìwà tó ń hù yìí ó ti yàtọ̀ ká wá tún wá lọ wò náà dáadáa ẹ jẹ́ ká lọ wo ìyá tiẹ̀ náà irú èèyàn wo ni ìyá tiẹ̀ náà jẹ́ ṣebí bàbá Portable la rí lórí ayélujára la dẹ̀ rí bí àwọn náà ṣe hùwà ń bẹ̀ làbí ń sọ ìdáhùnsọ báwo ni ìyá tí ọmọ yẹn náà ṣe rí yẹn Dámì báwo ni ìyá ẹ̀ ṣe rí bàbá lè jẹ́ èèyàn rí bàbá lè jẹ́ èèyàn pàtàkì lórí mo mọ̀ pé kò lè jẹ́ ẹnìkan rádaràda kan ló máa lè mú ọmọ pé kí bàbá fẹ́ báwo ni connection yẹn ṣe wáyé kò lè jẹ́ ọ̀nà rádaràda sẹ́ẹ̀ bó ṣe ń sọ ibẹ̀ ẹni ká tún wò dáadáa lórí ọ̀rọ̀ Dámì sọmọ ọkọ ni. bẹ́ẹ̀ ká tún bẹ̀yẹn náà wò ní ọ̀dọ̀ tiẹ̀ ẹ jẹ́ ká wá padà sórí ọ̀rọ̀ bàbá nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé bàbá 80 ṣó yẹ kó wá lọ fẹ́ ọmọ 20 kìíní kan ní ààfin ọba láyé ìgbàanì bí ọba bá ṣe ń dàgbà bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa fi àwọn ọmọ kéékèèké wọ́n máa fún wọn ní aya wípé kí wọ́n lè máa tọ́jú kábíyèsí kí bá kábíyèsí lè máa rẹ́ni tí ó máa màsáàjì ara ẹ̀ tí ó máa fún un lóúnjẹ lásìkò nítorí àwọn olórí àgbà wọn á ti dàgbà. àwa nàka àléébù sí kábíyèsí pé wọ́n ṣe lọ fẹ́ rárá o ipò tí kábíyèsí wà ipò tí ó nídìí nǹkan bẹ́ẹ̀ ni títí wọ́n fi wàjà yẹn bó ṣe gbọ́dọ̀ rí ni bó dẹ̀ ṣe rí nílẹ̀ Oòduà ni àwọn olórí àgbà ti ókè ẹgbẹ́ olórí tí wọ́n fẹ́ nígbà tí wọ́n sì wà ní bọ́ọ̀sì ṣé ibi tí bàbá dàgbà dé yẹn wá wo bí àyẹn ṣe máa ti rí
bàbá ló dé wọ́n dẹ̀ nídìí ẹni tó máa gbóúnjẹ fún wọn lásìkò, ẹni tó máa fọwọ́ pa wọn lára, tó máa ṣe nǹkan kan. náà fọwọ́ wọ́ wọn lẹ́yìn. bẹ́ẹ̀ ni irú àwọn nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn. ipò ọba nílẹ̀ Yorùbá, ipò ọlá tí èèyàn wà tí ó máa jayé yẹn títí tó máa fi wàjà ni. so ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo ohun tó lè mú ìgbádùn dé bá ọba náà ni gbogbo ìlú máa ṣe fún un. a ní ìdí láti máa blame bàbá lórí pé ó fẹ́ dá mi. so bí yẹn ṣe lọ nìyẹn. àwọn kan wọn ti ń sọ, wọ́n ní àwọn obìnrin kan ni wọ́n sọ, wọ́n ní àwọn ọmọ nǹkan táwọn èèyàn ń wá lọ sọ́dọ̀ Portable gan, wípé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ló ń dẹnu kọyín tẹ́ ẹ sì ń gbà á fún, wípé àwọn ò ní gbà fún irú ẹ̀ lájẹ́ àti láéláé. ṣáà lè sọ pé ẹnu lásán làwọn irú obìnrin bẹ́ẹ̀ ń dán ni, àbí òótọ́ ni wọ́n ń sọ? ẹlòmíì ní pọ́lísì. àmọ́ ṣáda bá kó 100 obìnrin jọ, bóyá 10 tó máa ní pọ́lísì bẹ́ẹ̀, tó máa ní pọ́lísì pé òun ní choice tó bá ti dọ̀rọ̀ olówó dé. bóyá 10. tó bá ti di ọ̀rọ̀ olówó dé, tó bá di ọ̀rọ̀ olówó dé, ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n ń ṣe olóṣó wọ̀nyẹn náà. ṣé ẹ mọ̀ pé kì í ṣe pé wọ́n ní choice, bó bá ṣe fẹ́ sanwó sí ni. kí imbecile kó pè wọ́n, ṣé ó di eyín nìsín, tó bá ti rẹ́dí àti sanwó. kí ló dé tí àwọn kan ń lọ bá ẹranko sùn lórí owó? ẹ máa wo àwọn tó ń ṣe prank yẹn, ṣe rí i pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn obìnrin ló tú. nígbà tí wọ́n bá sọ pé òun fẹ́ kó fi àwọ̀tẹ́lẹ̀ hàn àwọn lórí iye báyìí, ó lè kọ́kọ́ béèrè lárí orí bíi 5,000. ó lè kọ́kọ́ máa kí o, bí wàá ti ń di pé ó ń di bíi 100,000. àwọn kan wẹ̀ èmi gan 50. ṣebí kò èmi 20,000. ṣebí kò nǹkan fi hàn ìṣá. ẹ sì kó fóun. á dẹ̀ kaṣọ, á dẹ̀ fi hàn lóòótọ́. ló tiẹ̀ tó bọ̀ ní gbangba. ẹlòmíì ní kó bọ̀, á dẹ̀ bọ̀. so ìyẹn ń fi hàn wáyé pé nínú 100 obìnrin 10 péré náà ló máa ní pọ́lísì wípé this is my choice, tí kò bá ti sí tó owó bá wọbẹ̀ o, tó owó bá wọbẹ̀ yóò ti yé yín nísìnyí. bó bá ti wọ̀ ọ́, a rí i wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọn kì í ní choice mọ́. a rí i pé nínú àwọn àtẹ̀jáde kan náà tí lórí ayélujára gbọ́ tí Dami náà sọ pé owó ẹ ni mo wá fẹ́ o. bẹ́ẹ̀ni. owó ẹ ni mo wá fẹ́. ṣùgbọ́n tó wá dé bá dẹ́kun Dami náà báyìí, ṣé owó ju nǹkan yẹn lọ àbí bò? ṣe bẹ́ẹ̀ rí pé ó ń sunkún náà. ẹ rí pé ó ń sunkún. kí ló wá yẹ káwùjọ wa mọ̀ lónìí? ọ̀nà wo ni kíní ìgbà kérigi yóò bí ilẹ̀ Yorùbá bí àṣà wa lára? ó kó nǹkan, ó kó ṣe rí, ó yẹ kí ọmọ Oòduà pàápàá jùlọ àwọn Ọ̀yọ́mèsì, ó yẹ kí wọ́n gbé Portable lọ sílé ẹjọ́. kí ló dé? fún ìtàbùkù bá ipò Aláàfin. ipò yẹn kì í ṣe ipò tí a fẹnu àtẹ́ lù bí ó ṣe ń fẹnu àtẹ́ lù yẹn. ó ti fa ipò yẹn wálẹ̀ ju bó ṣe yẹ lọ. ikú bàbá yèyé. pé ó yẹ kí Portable kò balẹ̀ ẹjọ́. tí ẹ jẹ́ n sọ fún yín, tó bá jẹ́ pé ibi tí ipò ọba tó sì ń jẹ́ ipò ọba ni, ṣé Portable lè wà nínú ẹni tó lè bá ìyàwó ọba sùn? níbi tí màsùpó gidi wà tí wọ́n ń ṣe fún àwọn ìyàwó ọba. màsùpó. gbogbo ìyàwó ọba inú ààfin ni wọ́n wà. ìyàwó ọba tó bá gbéṣẹ́ wọ́n lọ klọ́ọ̀bù kí. irọ́ o, àwọn ni à ń pè ní ìyá ààfin. ṣé kábíyèsí tó bá ti wá jẹ lẹ́yìn ìgbà yẹn ló máa fẹ́ wọn náà ní ẹgbẹ́ àwọ̀? ṣe rí
láyé àtijọ́ rí àárín yẹn ó jẹ́ àárín tí a máa ń fi ọgbọ́n orí tí a gbé kalẹ̀ ni. Àwọn kábíyèsí kan wà tó jẹ́ pé bí wọ́n bá gbéṣẹ̀ kò sí ọkùnrin tó lè tún gorí ìyàwó wọn mọ́. Bàbá gbéṣẹ̀ kò sọ́kùnrin tó tún gbọ́dọ̀ gorí. Kò sí. Pé iṣẹ́ wà nílẹ̀ Yorùbá. Ìwọ tó o bá ti mọ̀ pé o fẹ́ irú kábíyèsí bẹ́ẹ̀ kò sẹ́ni tó tún lè gorí ẹ̀ mọ́. Ẹni bá gun orí ẹ̀ kò ní jẹ́ èèyàn pàtàkì mọ́ nílé ayé o. A máa jẹun tó ti yé àmọ́ ṣá kò ní jàjẹ́ yó. Ṣé n tẹ́ wá sọ báyìí ni pé irú Portable báyìí ó ti lè kó tiẹ̀ ń bẹ̀? Ṣe rí nǹkan tí mò ń fi sọ bẹ́ẹ̀, ṣe rí àwọn irú ètò yẹn tí wọ́n máa ń ṣe fún àwọn olórí bẹ́ẹ̀ wọn ò ṣe é fúnrú àwọn eléyìí àbí wọ́n á ṣe é fúnrú àwọn eléyìí Portable kẹ̀ wọn ò ṣe é fún wọn, ojú ti là àmọ́ ṣé àwọn gbọ́dọ̀ dán wò ní àwọn ibì kan wọn gbọ́dọ̀ dán wò. Even èyí tó ṣe yìí náà gan fúnra rẹ̀ yìí náà àyà tí bàbá ti fàyà lù tóun wá tún fàyà lù yẹn èèwọ̀ ni. Torí bí wọ́n bá tiẹ̀ láyé ìgbàanì tí wọ́n bá tiẹ̀ fẹ́ rí pé ọmọbìnrin yìí ó sì kéré o a fẹ́ kó sì wà báyìí ó ní nǹkan tí wọ́n máa ṣe fún un ní tí ẹlòmíì tó fi máa tó lè ṣe pé ó máa gorí ẹ̀. Bẹ́ẹ̀ ni eléyìí tó ṣe yìí náà èèwọ̀ ni gbogbo wọn bá tẹ̀ lè pèlè èèwọ̀ ó lẹ́yìn o. Ó lẹ́yìn. Ó máa lẹ́yìn. Ó dáa ní báyìí kí wàá ní ohun tó yẹ kí àwọn èèyàn mọ̀ lásìkò yìí ká tó máa ṣe lọ. Ní àsìkò yìí nǹkan tèmi mọ̀ pé ó yẹ kí àwọn èèyàn ká mọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òun náà ni wípé ká rí wípé àwọn ọmọ wa à ń kọ́ wọn ní àṣà àti ìṣe Yorùbá bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nítorí tí Portable bá jẹ́ ọmọ tí ó mọ nǹkan tí wọ́n ń pè ní àṣà àti ìṣe Yorùbá ni gbogbo orú yìí tó ṣe yẹn kò ní ṣe. Tí Dami tó bá mọ nǹkan tí wọ́n ń pè ní àṣà àti ìṣe Yorùbá ni ìgbésẹ̀ tóun náà gbé yẹn kò ní gbé. Àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni àwọn Ọ̀yọ́mèsì ó yẹ kí wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Àṣà àti ìṣe wa tó bá jẹ́ pé ibi tí a pọ́n lé dáadáa ni àwọn lọ́balọ́ba ó yẹ kí wọ́n ti ṣàpérò lórí ẹ̀. Wọ́n ti pe Portable sí àwùjọ àwọn lọ́balọ́ba kan bá wí. Àwọn bàbá wa wọ́n mọ ọgbọ́n tí wọ́n fi ń báyàn wí. Èyí tó dẹ̀ ṣe yìí àbùkù sí ni o ẹnìkan kì í sì ṣerú eléyìí kó mọ́ kàn àbùkù ń di ẹ̀ tí wọ́n advise ẹ̀ ni. Wọ́n dàbí ti Thomas àbí wọ́n advise ẹ̀ ni wọ́n á pè sáwùjọ àwọn lọ́balọ́ba á dọ̀bálẹ̀ láàrin wọn ń bẹ̀. Èyí tó dẹ̀ ṣe yìí èèwọ̀ ni ẹnìkan yìí sì ṣerú eléyìí kó mọ́ kàn àbùkù ń di ẹ̀. Eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ kí àtó àìṣe o àwọn bàbá ó bá a sọ bẹ́ẹ̀ á dẹ̀ mọ̀ pé àìṣe àmọ́ gbogbo ẹ̀ ní ìsìn ó ti di ayé wípé ọba náà ti ń lọ patí wọ́n ti jọ ń lọ jó sàásù pẹ̀lú face cap. So kí wàá ló tún kù mẹ́. Ìdí nìyẹn tí mo sọ pé
àwọn bàbá wa tí wọ́n sì ń jẹ́ ọba tí wọ́n sì ń jẹ́ ọba tí wọ́n sì máa jẹ́ ọba dọ́là ó yẹ kí wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí wọ́n pè é sáwùjọ àwọn bàbá wa tó sì ń jẹ́ ọba tí wọ́n sì máa jẹ́ ọba kí wọ́n pè sáwùjọ wọn kan bá wí. Ìyẹn ni iyì ẹ̀yẹ tí ó wà fún àpèrè Aláàfin of Ọ̀yọ́ yẹn náà ni ó sì fi kọ̀ntínú bẹ́ẹ̀ tó bá ṣe tó mú un jẹ àwọn náà tí mò ń sọ nípa èyí náà wọ́n máa wò wípé orí àpèrè tàwọn náà ṣé kò ní di yẹ̀yẹ́. Ọ̀rọ̀ mi yẹn yé yín bí mo ṣe sọ yẹn. Ọ̀rọ̀ rẹ o ìran Yorùbá ibùlà ń lọ wọ́n ní yóò Yorùbá yóyóyó bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe. Ìmọ̀ǹgbò tún yá wọn akọ ìyẹn Bàbá Ògúndé ní Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá wọ́n bá gbá wọn sókè wọ́n á tún gbá wọn sísàlẹ̀ o wọ́n á gbẹ̀bí fáláre wọ́n gbáre fẹ́lẹ́bí. Ẹ wo ọ̀rọ̀ kì í síbẹ̀ ṣáwọn nǹkan yẹn kọ́ ló ń ṣẹlẹ̀ yìí kì í ṣe láàrin olóṣèlú nìkan láàrin àwa ara wa náà pẹ̀lú Portable àti Queen Dami ẹ wo gbogbo ẹ̀ bó ṣe lọ ṣùgbọ́n àwọn àlàyé ńlá ti gbọ́ látẹnu olóyè Yunus Odùṣínà èrò tiyín lórí ẹ̀ jàmọ́ ní ojú òpó ìsọfúnni tá a mọ̀ sí comment section ó ṣe pàtàkì àmọ̀rírì yín púpọ̀ olóyè Yunus Odùṣínà ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ tó máa lọ kẹ́ ẹ sì fi nọ́mbà yín síta. tó Odùníwá àìṣe àmọ̀ fọlọ́kọ orúkọ mi wọn náà ni olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Lábáìwá ní Ìtòkò Titun Lábẹ́òkúta níbí. Nọ́mbà ìbánisọ̀rọ̀ mi 08034275939 lẹ́ẹ̀kan sí 08034275939 ẹ ṣé púpọ̀. Tọ́ ẹ ṣeun o kò ní jù báyìí lọ Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ ṣí ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. Bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. Ṣiṣẹ́ àgbẹ̀. Kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Isnad Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate. Ìkànnà Balógun tí kò jìnnà sí Gateway Polytechnic. Ṣàpàdé 15-minute drive ni. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó ilẹ̀ tiwọn. Ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́. Tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́. Tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. Ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. Ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ 3 million naira ní éka kan. Ilẹ̀ oko Isnad Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. Bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó bá rà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912985960. Gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. Iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni òṣìṣẹ́ a máa jalè. Ẹ máa bá wa wo Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.